èyí ni ìtàn ìṣọ̀lá òyénúsì, ògbólógbòó adigunjalè tó da gbogbo nàìjíríà láàmú nígbà kan. lọ́dún 1971 etí òkun kò sí láàrin ìlú rárá. Bar Beach làwọn òyìnbó ń pe ibẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sì máa ń lọ síbẹ̀, ṣùgbọ́n kí ẹnikẹ́ni tó lè débẹ̀ olúwa rẹ̀ yóò bá igbó kékeré kan báyìí kọjá. Igbó yìí kò di ẹnikẹ́ni lọ́wọ́ ṣá o. Kò sígbà tí èèyàn débẹ̀ tí kò ní bá èrò. Bí kò bá àwọn tí wọ́n ń pẹja, yóò bá àwọn tí wọ́n ń lúwẹ̀ẹ́, tàbí kó bá àwọn aládùúrà kérúbù tí wọ́n wá wẹ ìwẹ̀ odò. Àwọn yìí sì lè wà níbẹ̀ fún odidi ọjọ́ 7, ọjọ́ 7 tàbí ọjọ́ 21 gbáko. Ó sì lè jẹ́ àwọn òyìnbó aláwọ̀ funfun ni yóò bá níbẹ̀. Àwọn èèbó tí wọ́n wá wo bí òkun ṣe ń ru, tí wọ́n wá wo bí òkun ṣe ń lọ sókè tó ń lọ sódò, tí wọ́n wá wo iṣẹ́ ọba olódùmarè láti ara òkun. Bí nǹkan ṣe rí lọ́jọ́ Jímọ̀ kan rèé, ọjọ́ Ẹtì, ọjọ́ 23 oṣù kẹrin ọdún 1971. Kò tí ì ju aago 10 òwúrọ̀ lọ o, ṣùgbọ́n oòrùn ti yọ lókè ó sì ń ràn láaláalá. Bẹ́ẹ̀ làwọn èrò kún etí òkun Èkó yìí, kálukú dojúkọ ohun tó bá wá. Ṣé kò kúkú síjà ní ṣọ́ọ̀ṣì ju ṣàdúrà kí n ṣàmì lọ? Kò sẹ́nìkan tó dí ẹnìkan lọ́wọ́ o jàre. Àwọn apẹja ń pẹja wọn lọ, àwọn aládùúrà ń ṣe jáàjáàjáà, àwọn òmùwẹ̀ sì ń fẹ́ mọ ẹni tó lè mọ okùn jùlọ láàrin ara wọn. Àfi lẹ́ẹ̀kan náà tí wọ́n rí mọ́tò sọ́jà kan báyìí tó yọ lọ́ọ̀kan. Àgbárígo ni. Nígbà tí wọ́n sì wò dáadáa, wọ́n rí i pé àwọn sọ́jà tí wọ́n wà níbẹ̀ yóò tó 30. Ìyẹn bí wọn kò bá jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ń rọ̀ dìrò. Ìgbẹ́ là á fẹ́ wé, oko là á wá nǹkan bẹ̀. Àwọn èrò tó wà ní etí òkun sá lọ. Ta ni yóò dúró irú ẹ̀ lọ́dún 1971? Ta ni yóò rí mọ́tò tí ọ̀pọ̀lọpọ̀ sọ́jà wà nínú ẹ̀ tí yóò máa dúró wòran? Ẹnikẹ́ni tó bá dúró wòran irú ẹ̀ yóò ròyìn fún àwọn ọmọ ẹ̀, nítorí wọn yóò fi kòbókò dá bátànì sí i lára ni. Kò sẹ́nìkan tí fojú di sọ́jà nígbà náà. Ṣùgbọ́n tí ọjọ́ yìí yàtọ̀, kíá ni ọ̀gá àwọn sọ́jà náà sọ̀kalẹ̀ tó sì ń sọ fún àwọn èèyàn náà pé kí wọ́n máa bọ̀. Àwọn ò lé wọn o, iṣẹ́ àwọn làwọn wá ṣe. Níkọ̀ọ̀kan àwọn èrò tó wá láti etí òkun náà bẹ̀rẹ̀ sí padà. Nígbà tí wọ́n sì rí i pé kò sẹ́nìkan tó fọwọ́ kan àwọn, kálukú padà sídìí ohun tó ń ṣe. Ṣùgbọ́n wọ́n ń fojú ẹ̀gbẹ́ kan wo àwọn sọ́jà yìí, wọ́n fẹ́ mọ ohun tó gbé wọn wá gan-an. Bí àwọn sọ́jà náà pàápàá ti fò bọ́ sílẹ̀ nínú mọ́tò ni wọ́n bọ́ ẹ̀wù wọn sílẹ̀. Àwọn tó mú ṣọ́bìrì, àwọn tó mú àdá, bẹ́ẹ̀ làwọn kan gbé jígà dání, ni wọ́n bá bẹ̀rẹ̀ sí í gan oko. Nígbà náà ni ọ̀rọ̀ náà tó yé àwọn tí wọ́n wà níbẹ̀, ni wọ́n bá ń ṣàlàyé ohun tó wà níbẹ̀ fúnra wọn. Àwọn sọ́jà wá ṣánko ni, wọ́n wá gé oko tó wà lẹ́bàá òkun yìí, wọ́n sì fẹ́ gbé àwọn àgbá ńláńlá tí wọ́n ti kó yẹ̀pẹ̀ sí nínú sílẹ̀. Àwọn àgbá yìí ni wọ́n fẹ́ tò lé orí ara wọn. Ọ̀rọ̀ náà wá yé gbogbo àwọn tí wọ́n wà ní etí òkun. Ṣé wọ́n ti gbọ́ pé ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 24 oṣù kẹrin ọdún ni wọn yóò kọ̀yìn àwọn adigunjalè kan sókun, àkọ́kọ́ irú ẹ̀ ní ilẹ̀ Yorùbá. Gbogbo ayé ló ti ń retí ọjọ́ náà. Àwọn ọmọ Yorùbá fẹ́ wá láti Ìbàdàn, wọ́n fẹ́ wá láti Abẹ́òkúta, wọ́n fẹ́ wá láti Ọ̀ṣun, Oǹdó pẹ̀lú Èkìtì. Kálukú fẹ́ mọ ohun tí yóò ṣẹlẹ̀ ní etí òkun Èkó. Kálukú fẹ́ mọ bí wọn yóò ṣe dojú ìbọn kọ àwọn èèyàn ní gbangba. Kálukú fẹ́ mọ bí wọn yóò ṣe kọ̀yìn àwọn adigunjalè sí òkun. Wọn kò gbọ́ rí pé wọ́n ń yìnbọn pa àwọn èèyàn ní ìta gbangba. Irú ẹ̀ kò ṣẹlẹ̀ níbì kankan ní ilẹ̀ Yorùbá rí. Nítorí bẹ́ẹ̀ ni kálukú ṣe múra sílẹ̀ di ọjọ́ ọ̀hún. Àwọn tí wọn kò lè rìn pàápàá, wọ́n ti ṣètò àwọn tí yóò gbé wọn lọ. Ọjọ́ 24 oṣù kẹrin ọdún 1971, 24 April 1971, kì í ṣe ọjọ́ kan lásán lẹ́kọ̀ọ́, ọjọ́ ńlá gbáà ni. Lásìkò tí a wà yìí, bí ènìyàn kò bá mọ ìtàn, tó bá ń gbọ́ tí wọ́n bá ń dárúkọ adigunjalè kan tí wọ́n ń pè ní Babátúndé Fọlọ́runṣọ́, ohun tí yóò máa rò ní pé adigunjalè àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ pa ní Nàìjíríà wa yìí nìyẹn. Ṣùgbọ́n irọ́ ni o. Babátúndé Fọlọ́runṣọ́ kì í ṣe adigunjalè tí wọ́n kọ́kọ́ mú ní Nàìjíríà rárá. Bẹ́ẹ̀ ni òun kọ́ ni wọ́n kọ́kọ́ pa. Ṣùgbọ́n àwọn kinní kan wà tó fi Babátúndé Fọlọ́runṣọ́ sí ipò kínní. Ìyẹn náà ni pé òun ni ọmọ Yorùbá àkọ́kọ́ tí wọ́n kọ ẹ̀yìn ẹ̀ sókun.
òun sì ni ọmọ Yorùbá àkọ́kọ́ kan ṣoṣo tó wà nínú àwọn adigunjalè 3 tí wọ́n kọ́kọ́ pa ní ìlú Èkó. Ohun tó sì fà á nìyẹn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ilẹ̀ Yorùbá ni wọ́n ń kọrin fún un nígbà náà, pàápàá nígbà tó jẹ́ òun ladigunjalè àkọ́kọ́ tó wọlé èsì lọ síbi tí wọ́n ti fẹ́ pa á. Ṣé ẹ rí i, nígbà tí wọ́n ja ogun abẹ́lé tán ní Nàìjíríà lọ́dún 1970, kìnní kan ṣẹlẹ̀ tí kò dáa rárá. Ìjọba Nàìjíríà lábẹ́ ọ̀gágun Yakubu Gowon pàṣẹ pé kí wọ́n foríjì gbogbo àwọn sọ́jà tí wọ́n jagun náà, kí wọ́n sì gbà wọ́n padà sí inú iṣẹ́ ológun. Ṣùgbọ́n àwọn sọ́jà tí wọ́n jẹ́ ti Nàìjíríà, ìyẹn àwọn tí wọ́n ti wà nínú iṣẹ́ ológun Nàìjíríà tẹ́lẹ̀ kó tó di pé ìjà dé, tí wọ́n wá lọ jagun fún àwọn ọmọ Biafra nílẹ̀ Ìgbò, àwọn ni wọ́n foríjì o. Wọn kò gba àwọn ọmọ Ìgbò tí wọ́n wọ iṣẹ́ ológun Biafra, ìyẹn àwọn tí wọn kò sí nínú iṣẹ́ sọ́jà tẹ́lẹ̀ kí ogun tó bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ àwọn yìí pọ̀ gan-an ni o. Wọ́n kàn dà wọ́n sílẹ̀ lásán ni wọ́n bá ń rìn kiri nílẹ̀ Ìgbò. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni kò sì kó ìbọn tó wà lọ́wọ́ wọn sílẹ̀ tán. Lẹ́yìn tí wọ́n ti wà nílé tí wọn kò rí iṣẹ́ kankan ṣe, ọ̀pọ̀lọpọ̀ wọn ló yí padà tí wọ́n bẹ̀rẹ̀ sí fi ìbọn ọwọ́ wọn jalè káàkiri. Láàárín oṣù kẹta sí oṣù kejìlá ọdún 1970, àwọn adigunjalè tó ṣẹ́yọ láti ilẹ̀ Ìgbò kò tún tì sí ibi tí irú ẹ̀ ti yọ jáde lẹ́ẹ̀kan náà ní gbogbo àgbáyé, nítorí ojoojúmọ́ olè jíjà ni, ìbọn ni wọ́n sì fi ń jalè náà. Irú ẹ̀ kò ṣẹlẹ̀ ní Nàìjíríà rí. Nígbà tí ọ̀rọ̀ náà le ní ìjọba ìpínlẹ̀ ilẹ̀ Ìgbò yìí, East Central State, bá gbé ìgbìmọ̀ ológun kan dìde. Ìgbìmọ̀ tó ń dá ẹjọ́ àwọn adigunjalè ni. Ẹni tí wọ́n bá ti mú bẹ́ẹ̀, tí ìgbìmọ̀ yìí bá ti dá a lẹ́bi, pípa ni wọn yóò pa á. Láti inú oṣù kẹfà ọdún 1970 yìí ni wọ́n ti ń yìnbọn pa àwọn olè ní ilẹ̀ Ìgbò. Nígbà tí yóò sì fi tó ìparí oṣù kínní ọdún 1971, àwọn adigunjalè tí wọ́n ti yìnbọn pa níbẹ̀ ti lé ní 15. Ìgbò ní gbogbo wọn, àwọn àlòkù sọ́jà. Bí wọ́n ti bẹ̀rẹ̀ sí pa wọ́n nílẹ̀ Ìgbò yìí ni àwọn ọ̀daràn náà sá, wọ́n sì ń lọ sí àwọn ibi tí wọn kò tíì ní òfin onípákáleke bẹ́ẹ̀. Nígbà tí ìjọba Yakubu Gowon rí eléyìí, àwọn náà ṣòfin pé ní gbogbo Nàìjíríà, ẹnikẹ́ni tó bá digunjalè, pípa ni wọn yóò yìnbọn pa ní gbangba. Ọjọ́ àbámẹ́ta Sátidé, ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 1970 ni ìjọba gbé òfin pípa àwọn adigunjalè náà jáde, tí wọ́n sì fàṣẹ sí pé kí ìpínlẹ̀ gbogbo ní ìgbìmọ̀ tí yóò máa gbọ́ ẹjọ́ àwọn adigunjalè lọ́dọ̀ wọn. Ní ọjọ́ Ẹtì, ọjọ́ Jímọ̀, ọjọ́ 22 oṣù kínní ọdún 1971, ìjọba ìpínlẹ̀ Èkó lábẹ́ Mobọ́lájí Johnson gbé ìgbìmọ̀ tí yóò máa gbọ́ ẹjọ́ àwọn adigunjalè lẹ́kọ̀ọ́ dìde. Wọ́n sì fi ọ̀gbẹ́ni John Ọjọ́mọ, tí í ṣe igbákejì akọ̀wé àgbà ilé ẹjọ́ gíga Èkó, ṣe olórí ẹ̀. Àwọn 3 péré ni ọmọ ìgbìmọ̀ yìí o. Ọjọ́mọ tí ṣe alága, ọ̀gágun G.O. Elisa láti ọ̀dọ̀ àwọn sọ́jà, àti ọ̀gbẹ́ni S. Adébíyì láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá. Nítorí pé ìjọba ti pàṣẹ pé kí ìgbìmọ̀ náà bẹ̀rẹ̀ iṣẹ́ kíákíá, àwọn náà kò dúró rárá. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti yí orúkọ àwọn ọmọ ìgbìmọ̀ náà padà, nítorí wọ́n ní kò yẹ kó jẹ́ Yorùbá ní gbogbo wọn. Síbẹ̀, ní ọjọ́ 23 oṣù kejì ọdún náà gan-an, gómìnà Mobọ́lájí Johnson ṣe ìbúra fún àwọn ọmọ ìgbìmọ̀ náà tuntun. J.A. Ọjọ́mọ, Ibrahim Bako àti igbákejì kọmíṣánná ọlọ́pàá ọ̀gbẹ́ni S.A. Oṣòdì. Ìgbìmọ̀ yìí ló gbọ́ ẹjọ́ Babátúndé Fọlọ́runṣọ́ àti ọkùnrin tí wọ́n ń pè ní Ìṣọ̀lá Òyénúsì, ìyẹn dókítà àwọn adigunjalè. Bí wọ́n ti búra fún wọn tán ni àwọn ìgbìmọ̀ náà ti bẹ̀rẹ̀ iṣẹ́. City Hall ní àárín gbùngbùn Èkó ni wọ́n sì fi ilé ẹjọ́ wọn náà sí. Kí ìgbìmọ̀ yìí tó bẹ̀rẹ̀ iṣẹ́, àwọn adigunjalè tí wọ́n ti wà ní ìtìmọ́lé káàkiri àgọ́ ọlọ́pàá lẹ́kọ̀ọ́ yóò tó 20 dáadáa. Ṣùgbọ́n àwọn ẹjọ́ kan wà tó yàtọ̀ gan-an. Àwọn ẹjọ́ wọ̀nyí ní ti àwọn adigunjalè 2 kan, ọmọ ogun ojú omi Williams Aldias Oyasimo àti Joseph Ilobo. Nínú oṣù kọkànlá ọdún 1970 ní àwọn méjèèjì yìí ti lọ ká obìnrin oníṣòwò kan, Alhaja Tayibatu Òpèrè, àti ọkọ ẹ̀ mọ́ ilé wọn ní ojúlé 100 òpópó Baálẹ̀ ní Olódi Àpápá. Aṣọ ni Alhaja Tayibatu ń ta. Àwọn olè náà sì ti kó ìgún aṣọ tó kó sí ọ̀dọ̀ ìyá ọkọ rẹ̀ Muniratu Akere. Lẹ́yìn náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ ibi tí òun àti ọkọ ẹ̀ wà, ni wọ́n bá yọ ìbọn sí wọn tí wọ́n sì gba gbogbo owó wọn. Alhaja yìí wá síwájú ìgbìmọ̀ fúnra ẹ̀,
ó sì fi Williams àti Joseph hàn, ó ní àwọn ni wọ́n yọ̀bọ̀n sí òun àti ọkọ òun. ẹjọ́ yìí gan ni ìgbìmọ̀ àwọn adigunjalè Èkó yìí kọ́kọ́ dá ọjọ́ Ẹtì Friday ọjọ́ 9 oṣù kẹrin ọdún 1971 ni wọ́n sì dájọ́ ikú fún wọn. wọ́n ní kí wọ́n yìnbọn pa wọ́n ní gbangba ni. àmọ́ wọn kò tí ì yìnbọn pa wọ́n tí wọ́n fi dá ẹjọ́ Babátúndé Fọlọ́runṣọ́ náà, adigunjalè kan tí wọ́n ti mú láti inú oṣù kínní ọdún náà. bó tilẹ̀ jẹ́ pé ọmọdé pọ́nbélé ni Babátúndé nígbà tí wọ́n mú yìí, ọmọ ọdún 23 péré ni, síbẹ̀ ògbólógbòó ọ̀daràn ni. ohun tí ọ̀pọ̀ èèyàn kò mọ̀ ni pé Babátúndé Fọlọ́runṣọ́ kì í ṣe adigunjalè bẹ́ẹ̀. ohun tó fi gbajúmọ̀ láàrin àwọn ẹlẹgbẹ́ ẹ̀ ni pé kò sírú mọ́tò tí kò lè wà. bẹ́ẹ̀ ni bó bá di ká fi mọ́tò sáré tàbí ká jí mọ́tò gbé ká fi wá ìwàkuwà tàbí ká jalè tán ká máa sá lọ, kò sí mọ́tò ọlọ́pàá tí ilé bá. èèwọ̀ ni. ìdí nìyẹn tó ṣe pé níbikíbi tí wọ́n bá ti fẹ́ ja olè tó le, àfi kí wọ́n rí Babátúndé Fọlọ́runṣọ́. ọ̀pọ̀lọpọ̀ olè tí wọ́n jà lẹ́kọ̀ọ́ ní 1970, Babátúndé yìí ni dẹ́rẹ́bà wọn, nítorí kò sí ẹni tí yóò bá èṣù du ilẹ̀ oríta. ní kékeré ló ti ya ìyàkúya, nítorí iṣẹ́ mẹkáníìkì ló ń kọ́ ní Láwàní ní Mùṣin. kékeré ni wọ́n ń pè é nítorí ọmọ kékeré gbà ní. ibì kan náà ni òun àti Ìṣọ̀lá Òyénúsì ti ń kọ́ iṣẹ́ mẹ́kò ní Mùṣin yìí, ṣùgbọ́n àwọn Òyénúsì jù ú lọ dáadáa. kò tí ì kọ́ iṣẹ́ parí tó fi sátẹ̀lé àwọn Òyénúsì lọ nígbà tí ogun wẹ́ẹ̀ tiẹ̀ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn Òyénúsì tó máa ń da bẹntiróòlù sílẹ̀ kí wọ́n tó ṣáná sí i ni. ìgbà tí ogun wẹ́ẹ̀ tiẹ̀ sì parí ló di dẹ́rẹ́bà àwọn Òyénúsì tó máa ń gbé wọn lọ sí àwọn òde olè tí wọ́n bá fẹ́ lọ. òun ni dẹ́rẹ́bà wọn. báwo wá ni Ìṣọ̀lá Òyénúsì àti Fọlọ́runṣọ́ Babátúndé ṣe wá di ẹrú ìbọn? ẹ ó túbọ̀ máa gbọ́ èyí sí nínú ìtàn Ìṣọ̀lá Òyénúsì, ògbólógbòó àwọn adigunjalè. Ọláyíwọlá Alága ló ṣe àkójọpọ̀ ìtàn ńlá yìí fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. ẹ kú kalẹ̀.